ayé yí lọ à ń tọ́ láyé ọjọ́ sí àwọn lọ́balọ́ba àwọn ládéládé àwọn ìjòyè ṣùgbọ́n lóde ìwòyí àwọn ìjọba Gẹ̀ẹ́sì ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa tí ẹ wà ńlé ẹ káà sórí ètò wa ètò yín Gbangbadẹkùn Gbangbadẹkùn tí kedere dẹ̀ máa bẹ̀ẹ́ wò ní ààfin bàbá wa Ìlúfẹ́milóyè ọba Dr. Frederick Ẹniọlọ́rundá Ọbátẹ́rù Akínrùntán Okoro Ajiga 1 kábíyèsí ẹ má ní mo bá yín lóyè mo pè yín lórúkọ torí orúkọ náà fi ń pọba ládé ẹ bá mi ṣe kábíyèsí o kábíyèsí kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kó lórí ṣiṣẹ́ ẹ̀bí kírùkẹ̀rẹ̀ kó máa pọ̀ sí i ètò yìí ètò wa Gbangbadẹkùn ẹ bá mi wá nǹkan fìdílé kí a jọ gbádùn ètò tòní nígbà tí a bá padà dé a wá tẹ̀síwájú ní pẹrẹwu. ìtàn orí adé ọba Frederick Akínrùntán Okoro Ajiga kìíní olúgbò tilẹ̀ Ùgbò òkúta rìbìtì tí sórí ọ̀tá pèsè kì í ṣe kékeré rárá nítorí ọwọ́ ọ̀tá àgbọ́minú pẹ̀yìn tó bá dé ojúlówó ọmọ ọkọ ọ̀sán gẹ̀ríngẹ̀rín ọ̀sán gangan ọba mákin ni ọba Frederick Akínrùntán ṣe ti fún tẹ̀dọ̀ kábíyèsí ọ̀họ̀ọ̀nẹ́ ọmọ Yorùbá àtàtà ó fi hàn wípé láti ìlú Ilé-Ifẹ̀ òní wọ́n ti ṣẹ̀ wá kódà ìtàn àti gbáǹkọ́gbù iṣẹ́ ìwádìí ó fi yé wa wípé kí Odùduwà kó tó dé Ilé-Ifẹ̀ ìran baba ńlá baba wọn òun ló ti kọ́kọ́ forí sọlẹ̀ sífẹ̀ òòdáyé eléyìí tó túmọ̀ sí wípé ìran Olúgbò ló kọ́kọ́ tẹ Ilé-Ifẹ̀ dó kí Odùduwà kó tó gbìyànjú rárá láti tẹ̀dó sílé-Ifẹ̀ títí di òní olónìí gẹ́gẹ́ bí ìfimúfínlẹ̀ nígbàkúgbà tá a bá ń sọ̀rọ̀ nípa ọba Olúgbò ọkùnrin làkọ̀ ọkùnrin làdá ìtàn bí ọba Akínrùntán ó mú ọwọ́ kan ìdìdí ọwọ́ kan ẹ̀mí ọwọ́ kan àṣà àti ọwọ́ kan àṣẹ̀ǹbáyé wá sílé ayé nítorí pé láti inú àwọn tó ṣẹ̀dá ẹ̀ wá ló ti gbé ìkọ́ ọba wá sílé ayé èyí sì jẹ́ kó di mímọ̀ fún àwọn òbí rẹ̀ wípé ọba labí nítorí pé gbogbo ìwà àti ìṣe rẹ̀ láti ìbí ìgbà wáṣẹ̀ kò tà sí orí adé gbogbo ara kìkì ìmọ̀ tàṣẹ ni àwọn ọ̀mọ̀ràn tó mọ yóò gbé nù karahun wọ́n jẹ́ ó di mímọ̀ wípé èèwọ̀ ni a kì í garùn mọ́jọ́ orí ọba nílẹ̀ Yorùbá ṣùgbọ́n ilẹ̀ ta sí díẹ̀ tàbí kábíyèsí ọba Akínrùntán ó náà sì ni ọba àkọ́kọ́ nílẹ̀ Ùgbò lórí ìtẹ́ tó kọ́kọ́ kàwé gboyè fún ìmọ̀ ìjìnlẹ̀ ẹ̀kọ́ láti ọgbà ilé ẹ̀kọ́ ńlá Ifáfitì yàtọ̀ sí pé ọba Akínrùntán ó gbóná bí ajere bó bá di ìmọ̀ ètò ẹ̀kọ́ àmọ̀dájú ni ó fẹ́ràn láti máa kàwé ní gbogbo ìgbà ìdí nìyí tó fi ọ̀pọ̀ òye ìmọ̀ ìjìnlẹ̀ ilé ẹ̀kọ́ Fáfitì tó fi ń ṣèfàjẹ láwọn ilé ẹ̀kọ́ gíga gbogbo eléyìí nìkan kọ́ ìlú mọ̀ọ́ká gbà lẹ́gbẹ́ àti lọ́gbà ni tàbí láwùjọ àwọn onímọ̀ kárí ayé músè ọba Ẹniọlọ́rundá Ọbátẹ́rù Akínrùntán ó tún dá músé lẹ́nu ètò okòwò àti ọrọ̀ ajé ìdí nìyí tó fi gbọ̀rẹ̀gẹ̀ yẹmu gẹ́gẹ́ bí orí adé tó ń gbórí ìtẹ́pàṣẹ ètò okòwò àti ọrọ̀ ajé tó sì tún fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ láti máa ṣiṣẹ́ ẹlẹ́yinjú àánú fún tarúgbó tomidan tó bá ti joyè ìlú tó bá ń kù díẹ̀ káàtó fún láwùjọ ńlẹ̀ Nàìjíríà ńlẹ̀ adúláwọ̀ Áfíríkà àti ní orílẹ̀-èdè àgbáńlá ayé láti pàṣẹ jíjẹ́ ọmọ ológo gbaragada àti Ìlúfẹ́milóyè láwùjọ àgbáńlá ayé ọba Akínrùntán ó di òdú tí kì í ṣàìmọ̀ fún olóko oríire ńlá pàtàkì yìí ló sì fi mú bá gbogbo ẹ̀yà Ùgbò ọmọ làjẹ ní tilé toko àtàwọn ọmọ bíbí ìpínlẹ̀ Ondo lápapọ̀ eléyìí ló ṣe okùnfà mímú ètò ìdàgbàsókè bá ọrọ̀ ajé àti okòwò láàrin ìjọba ìpínlẹ̀ Ondo àti orílẹ̀-èdè wa Nàìjíríà lápapọ̀ ẹ̀wẹ̀ ní gbogbo ẹ̀ka pátá ní ọba Akínrùntán ló ti gòkè ṣe ogbó oúnjẹ fẹ́gbẹ́ ó sì tún gbà wó bọ̀ tó bá jẹ́ tọ̀rọ̀ ọlá ọlà àti ìkẹ́ bọ̀rọ̀kìnní ńlá gbà ní Ọbátẹ́rù orí èpò ló kọ́lé sí Ajíbówó sọ̀rọ̀ ni ní gbogbo ẹkùn Ùgbò bàbá náà ló ṣokùnfà ètò ìdókòwò bí ọ̀gbìn àtọ̀pọ̀ àwọn iléeṣẹ́ àjọlókòwò ńláńlá ìpèsè ọ̀pọ̀ àwọn ohun mèremère iṣẹ́ ohun àlùmọ́ọ́nì láti orí omi ìwakùsà ìpèsè epo rọ̀bì ilégbèé ètò ẹ̀kọ́ àtọ̀pọ̀ ohun èlò tó pọ̀ lọ jàrá èyí tí mú ìdàgbàsókè bára ọmọnìyàn àwọn tó mọ ọba Akínrùntán dojúdojú mọ àwọn nǹkan pàtàkì wọ̀nyí ni wọ́n ń sọ wípé gbogbo àwọn nǹkan wọn ni kò jẹ́ titun nítorí pé ó bówó ńlé ó tún ṣiṣẹ́ kú ni kódà ìyá tó bí kábíyèsí lọ́mọ ọmọ ọba abìnrin Mary Tutuma Akínrùntán ló fi ẹwà ìwà mímọ́ àti ọ̀rọ̀ Ọlọ́run bọ́mọ rẹ̀ kó tó di ẹni tó ń gbé orí ìtẹ́ pàṣẹ ju gbogbo rẹ̀ lọ́ṣá
ọba Frederick Ọbátẹrù Akíntán kò ṣàìgbórí ìtẹ́ wọ̀bí àlàáfíà bí ó ṣe máa jọba láàrin àwọn lọ́balọ́ba, àwọn ládéládé, àwọn ìjòyè ìbílẹ̀ ní jákèjádò àwọn òfin rẹ̀ àti ní ẹkùn Ugbo. Ọba Ugbo, ọ̀sán gangan ọba Mákin. Bẹ́ẹ̀ni. Ṣé mò ń gba oríkì yẹn díẹ̀díẹ̀? Ó ń gbà. Ọba tí fàrà fọhùn. Bẹ́ẹ̀ni. Tó kábíyèsí o. Tó Ṣẹ̀rífàt Ọmọníyì Ògúnṣolú ní orúkọ tèmi. Tó bàbá wa ẹ bá mi kí àwọn ará ilé dáadáa. Bẹ́ẹ̀ni. Àwọn ará ilé wa, mo kí yín lọ́kùnrin lóbìnrin, ẹ ṣé o, Ọlọ́run wà pẹ̀lú yín o. Ojú tẹ́ fi wò mí kò ní fọ́ o. Etí tẹ́ fi ń gbọ́ mi, ìrẹ̀lẹ̀ fi máa gbọ́ lójoojúmọ́. Àmín. Ẹ ṣé, mo dúpẹ́. Yorùbá bọ̀ wọ́n ní omi ni àkọ́kọ́ ń tẹ̀ ká tó tẹ̀yàn rìn gẹ́gẹ́ bí Ifá ti wí. Ẹ jẹ́ kí ìlú Ugbo níbo ni ó ti ṣẹ̀ wá nínú ìtàn Yorùbá? Olóòtú ẹ ṣé. Ìlú Ugbo jẹ́ ìlú pàtàkì, ìlú aládùn, ìlú olóyin, ìlú tó yẹ pé bí èèyàn bá dárúkọ ẹ̀ báyìí inú ẹ̀ máa dádé dùn ni, torí gbogbo nǹkan tó yẹ pé tá lè fi tú lè ṣe gbogbo ẹ̀rọ Ọlọ́run kò síbí tó wà lọ́dọ̀ wa. Ibi tí a ti ṣẹ̀ wá ní Ifẹ̀, Ilé Ifẹ̀ láti ṣẹ̀ wá bí. Àwa la ní Ifẹ̀, àwa l'Odùduwà bá ní Ifẹ̀, àti máa dé sí Ifẹ̀. Wà tó défẹ̀, àwọn ilé ìbò ń pè nǹkan kan ní community, èdè òyìnbó ní 13 community tó bá. Pàápàá náà 16 ló wà níbẹ̀. Ní agbègbè tó wà ní Ifẹ̀. Ìgbà tí ní mẹ́rìndínlógún àwọn fi ṣe 13. Bàbá alábàbá mi tó jẹ́ ọba Mákin Ọ̀sán gangan, ọlọ́ba tó wà níbẹ̀. Ọ̀rá Ifẹ̀ ló bí. Tẹ bá dé Ifẹ̀ lẹ́yìn tó bá máa gbàdúrà fẹ́yàn, wọ́n ní f'Odùduwà gbàdúrà, Ọ̀rá Ifẹ̀ wọ́n fi máa gbàdúrà. Ibẹ̀ láti ṣẹ̀ wá, tá fi wá síbí. Àtàdẹ̀ débì báyìí, gbogbo nǹkan tó yẹ kéèyàn ní tí wọ́n lè fi ṣe agbára ó wà níbí pẹ̀lú wa. Ẹ bá fẹ́ kí n máa sọ lọ ní orílẹ̀-èdè, ṣé mọ̀ pé tẹ́lẹ̀ Western àwọn lè ṣàtì bí ọ̀pọ̀lọpọ̀ tó ń gbọ́ mi. Ibí jẹ́ ilẹ̀ Yorùbá Western region ní tẹ́lẹ̀. A ní Northern region àti Eastern region. Western region tí wà náà pín sọ́nà 6. Láyé àwọn Awólọ́wọ̀ lẹ́ sọ yẹn. Ayé Awólọ́wọ̀ wọ́n á pín pàtó pẹ́. Wọ́n pín sọ́nà 6. Ọ̀nà 6 tí wọ́n dẹ̀ pín sí yẹn. Ògùn wà, Èkó wà, Ìbàdàn wà, Ọ̀yọ́, Oǹdó wà, Èkìtì wà tó ń pín wá sí. 6 tó ń pín wá sí yẹn ní tábánikà kó pọ̀. Àwa la ní ìkọ̀kan tí a lè fi máa yangàn léni pé aṣoríire nílàjẹ ń bí. Ẹ ṣáà wò ó. Ìkíní, wà tí aṣáájú débì báyìí, wọ́n pe kíní kan ló dòrò, wọ́n là ń fi sínú ọbẹ̀ ńgbà yẹn, ó dàbí iyọ̀. Ìgbà tó pẹ́, àwọn òyìnbó wà mú lọ, àwọn Portuguese wọ́n mú lọ, àwọn náà yí padà sí iyọ̀, salt. Ìyẹn la fi ń gbádùn bí. Ìgbà tó pẹ́ ẹja wá. Ẹja tó jáde bí ń gbà ní gbogbo ìlú yìí ń jẹ, gbogbo àti gómìnà ayé, wọ́n wá bí wọ́n máa rẹja látẹ̀pẹ́, láti Ìjìnrìn, àwọn là ń pẹja yẹn. Torí bàbá yẹn ti sọ fún ọkọ àwọn bá nǹkan bí, pàtàdẹ̀ débí. Crude oil in large quantity, ẹ má bínú kí wọ́n sí ìbò. Àbárí. Àwọn nǹkan àlùmọ́nì. Àlùmọ́nì tó yẹ pé ó lè gbé àwọn 6 ibi tí wọ́n pín sí state 6 yẹn. Afẹ́ ní àníyangàn lé àmúyangàn ìbí yìí ni, ibi tí mo kọ́lé sí. Ibi tí mo kọ́lé sí orí crude oil ni, in large quantity. Àwọn àǹfààní tí a jẹ bí wàtá tí kúrò ń fẹ́ ni, tí ó dẹ̀ sí lọ́hùn. Ó dá bàbá wa.
kí wá ní àbùdá tí èèyàn lè fi dá ẹni tí a bá fi jẹ Olúùgbò? Kí ni àwọn àbùdá tí a lè fi dá wọn? àbùdá tá lè fi dá ọmọ náà ni àwọn kan ni mo sọ inú ẹ̀ yìí, torí tó bá wà tí ò bá mọ̀ tán ìlú ẹ̀ kìí ṣe ọba gidi. mo fẹ́ jọba ó ti kún orílẹ̀-èdè ń sìn, àwọn ọba kan wà tí wọ́n tẹ̀ mọ̀ tán. orú ìdáyédè tó wà nílẹ̀ Yorùbá lè náà ni. àwọn ọba kan wà tó yẹ pé inú yàrá wọn náà wọ́n lọ fi ìwé tapráta àtijọ́ yìí wọ́n lè ní bàbá wọn gba £500 ńgbà yẹn ní ayé òyìnbó. bàbá wọn ni yóò bá kówó ẹ̀ sọ̀rọ̀ ńgbà inú yàrá wọn bẹ̀rẹ̀ náà ti ta lọ fi photocopy síta gbé síta fi máa ta ayé jẹ. ṣùgbọ́n èmi ń sọ ìsàdẹ́rẹ̀ Yorùbá bó ṣe rí. ohun tí mo ń sọ ń bì báyìí tẹ bá dé fẹ̀lẹ́ ní ẹ̀ bá ń bẹ̀. quarters 6 la fi ń lẹ̀ wá sí Ifẹ̀ yẹn tí ó jẹ́ tiwa tí bàbá alábàbá fi ń lẹ̀ tó wà ní Ifẹ̀ dọ́là. Títí dọ̀la. Dọ̀la ó wà ń bẹ̀. Ẹ dárúkọ wọn. Màá dárúkọ kìíní wà ń bẹ̀ ọba múrin ọba yìí wòye àṣírí wòye àṣírí àti mo ti dárúkọ ọba lófẹ̀ tí ó wà ní Ifẹ̀ àwọn mẹ́ta tó gbogbo ẹ̀ wà ń bẹ̀ níwèé wà níwèé tí mo kọ̀wé kan ìwé ẹ̀ ń lórúkọ gbogbo wọn síbẹ̀ tí a gbé sí lọ́jọ́ pípa tí bàbá ọlábàbá fi ibi ètò ìlú ètò ìbílẹ̀ tí a pè ní community ó fi ń lẹ̀ síbẹ̀ ní agbègbè. ìyẹn ló jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ wà ń bẹ̀ dọ̀la otherwise àwọn Yorùbá ti pàtó yẹn rẹ́. ọmọ méje tí Ọ̀sángangan ọba Mákindé bí sífẹ̀ ọba wìnrìn ọba ríyun wòye àṣírí ọwájàn ọba rínà lọ́wọ́ àgbà àfin lẹ́yìn rẹ̀ ló kan ọba lára tí wọ́n jẹ́ méje wọ́n sì wà ní Ilé Ifẹ̀ di òní but àkọ́kọ́ ọba ní Ilé Ifẹ̀ Ògbógbódìrin tí ó ń jẹ́ láti sáìdì àbíkàn yẹn ló ti wá tí ó ń jẹ́ ọba lára ni ó ti wá. ìgbà mẹ́ta ni sáìdì wọn yẹn jẹ oyè kó tó di pé Oòduà àti ẹ̀wà dé. Oòduà dẹ̀ báyàn ń fẹ̀ kì í ṣe pé kò báyàn ń fẹ̀ o ó bá Ọ̀sángangan ọba Mákindé fẹ̀ ìjà lóba lóyè ló dé tí Ọ̀sángangan ọba Mákindé fi jáde kúrò ní Ifẹ̀. tẹ bá dẹ̀ wo àwọn nǹkan tí àwọn ìbínibí Ọ̀sángangan ọba Mákindé ṣe ń fẹ̀ kó padà dàárọ̀ yìí ọjà Ifẹ̀ àwọn ló máa ń ṣe ètùtù rẹ̀ ọjà tó jẹ́ pé ó gbajúmọ̀ ní Ilẹ̀ Ifẹ̀ ní ìgbà wáṣẹ̀ alẹ́ ni wọ́n máa ń ná tí wọ́n máa bu ajé nílẹ̀ Ifẹ̀ àwọn ọmọ tí ò tí bàlágà tí ò tí rọ́kùnrin rí ló gbúdọ̀ gbé ajé torí ojúbọ lásán ló wà lọ́jà ní tí wọ́n ń pè ní ajé gangan inú ilé ló wà wọ́n máa rù ni tí wọ́n máa lọ sọ́jà níjọ́ tí wọ́n bá fẹ́ wẹ̀yìn níjọ́ tí wọ́n bá fẹ́ lọ sí òkè Mògún àkọ́kọ́ Ọọ̀ni gbọ́dọ̀ ránṣẹ́ wá láti wá gba nǹkan kan nínú ìdí bàbá Sígìdì tí wọ́n ti máa wẹ ajé tí ọmọbìnrin yẹn máa gbé lọ sọ́jà. nígbà wáṣẹ̀ àwọn bàbá wa nígbà tí ní kùtùkùtù ọba Ìgbò lákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ àwa ni àkọ́kọ́ bẹ̀rẹ̀ ọba ọlọ́dún àbọ̀jọ́ fún Ọ̀sángangan Mákindé lọ́kọ́kọ́ dádé Ilé-Ifẹ̀ níbẹ̀ Òdáyé lọ́kọ́kọ́ jọba níbẹ̀ Òdáyé Ọ̀sángangan Mákindé lọ́kọ́kọ́ jọba níbẹ̀ Òdáyé àwa la ní Ilégbò àwa la ní Yèyé Mòrú àwa ló ní ajé Ilé-Ifẹ̀ tí wọ́n bá máa joyè ọba àwa ni èmi olórí alùsùgbìn rẹ̀ àgbégbàjẹ́ ọba gan gbọ́dọ̀ fojú kàn wá torí èfúfú bàbá wa Ọ̀rànbá Pàtàlùgì ló bí Ọ̀sángangan Mákindé
mi ò gbọ́dọ̀ sípèlè orí mi bẹ́ẹ̀ ṣe ń wò mí bẹ́ẹ̀ mo gbé bí mo déwájú ọ̀nà mi ìsúbìlà mo gbé tàbí mo sílẹ̀ mo tọ́tí mo ṣe gbogbo ẹ̀ náà ṣe rí lónìí báyìí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá wa máa pẹ́ fún wa. Ọ̀rànfẹ̀ ò ní Ọlọ́run kọ́kọ́ dá sí ìlú Ilé-Ifẹ̀. Ọ̀rànfẹ̀ ló kọ́kọ́ dá nígbà tó ń bọ̀ ó mú ọmọ ẹ̀ Ọ̀sángan-Mákin láti ọ̀run wá. Ó mú ìkan lára àwọn èèyàn ẹ̀ náà wá, wọ́n ń pè yẹn ní oníṣòro ìjùgbẹ́. Nítorí tí n bá ń sọ lọ wọ́n lẹ́nìkan mẹ́mu yó oníṣòro ìjùgbẹ́ yẹn nígbà tí ọ̀rọ̀ Ọ̀rànfẹ̀ ń bọ̀ ó mú èkùrọ́ ẹyọ kan ó mú wá látòde ọ̀run pàtó délé ayé ògbìn. Ọjọ́ yẹn ni èkùrọ́ yẹn wù, ọjọ́ yẹn ni wọ́n kọ ẹ̀yìn tí wọ́n ṣèkú, ọjọ́ yẹn ni wọ́n dá ẹmu. Tó ẹ gbọ́ pé ẹ bá gbọ́ pé lẹ́nìkan mẹ́mu yó ta ló dá ẹmu yẹn? Elédùmarè kì í dá ẹmu, àwọn èèyàn là ń dá ẹmu. Náà Ọ̀rànfẹ̀ fẹ́ ìyàwó tó pọ̀ ẹbí pé ó jẹ́ oníjàgàjàgà ẹ̀dá kó lè sọ̀rọ̀ bí èéfín bí iná ló máa ń yọ lẹ́nu ẹ̀. Ó bí Ọ̀rànfẹ̀ ìyàwó bíi mẹ́fà ló nìkan fẹ́. Ó fẹ́ Yèyébọ̀lú, ó fẹ́ Ajé, ó fẹ́ Olókun, ó fẹ́ Ọ̀sàrà, ó fẹ́ Ọ̀ṣun, ó fẹ́ Akẹ́sìn. Akẹ́sìn ni ìyàwó kékeré. So lọ́wọ́ Elédùmarè kò fi ọmọ jíǹkí ẹ̀ tó pọ̀. Tó ẹ bá stọ́dì gbogbo wa nífẹ̀ẹ́ tó bá jẹ́ nínú ilé wa tàbí ní Ìgbò ẹ rí pé gbogbo ní agídí. Ẹ rí pé tí ara bá sọ ní ìṣe bó ṣe máa ṣe. So gbàdí bàbá wa tí ò lè sọ̀rọ̀ dáadáa ó fi ọmọ ẹ̀ ó fi sórí ìtẹ́ in person of Ọ̀sángan-Mákin. Ó bẹ̀rẹ̀ sí ni máa jọba lọ. Àpá àwọn alágbára ló máa ń jọba ńgbà yẹn wọ́n máa jagun káàkiri. Ẹgbà tí ó wá di pé tẹ́ńsán dé tí ìjà fẹ́ máa dé tó ń ṣe bàbá ti lọ́ǹtì ẹ̀. Bàbá ti kọ ìlọ bá Elédùmarè ń tiẹ̀. Gbà tó rí pé tẹ́ńsán fẹ́ dé. Gbogbo àwọn bàbá báyìí tẹ́ bá ti rí wọn wọ́n máa ní babaláwo wọ́n máa dífá fún wọn. So wọ́n wá pé ìjà fẹ́ ṣẹlẹ̀ bá ìjà tó fẹ́ ṣẹlẹ̀ yìí báwo ni káwọn ṣe náà bá gbé babaláwo wá wọ́n wá dífá àwọn nílùú àárọ̀ ni o wọ́n Ọ̀sángan-Mákin ò gbọ́dọ̀ jà ń bí o wọn ìjà ń fẹ́ o pé ó bẹ́tà ó ń lọ tẹ̀dó sí ibi tó jìnnà rere sífẹ̀ tó bá ṣiṣẹ́ wà tún padà wá bẹ̀. Torí àwọn èèyàn wọ́n ti gbọ́ pé Ifá ohun Elédùmarè ni ó tẹ̀lé tí bàbá ẹ̀ sọ wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ títí gbogbo tó rí wọ́n yé Ifá ni wọ́n máa ṣe wọ́n ń ṣe títí nígbà tí wọ́n wá dé Ùgbò wọ́n rí pé ó mí nìyí ohun tí wọ́n ní wọ́n máa rí wọ́n pàdé ẹ̀ lọ́dà ògbón tá ló máa sọ sí nǹkan yẹn ó sọ sí tí nǹkan yẹn fi wọlé. So ìtàn sẹ́tù sí ibi tó wọlé sí ni wọ́n sẹ́tù sí wọ́n pè bẹ́ẹ̀ wọ́n sì bẹ̀ náà ní Àkété Ìgbò. Àkété yẹn ló wà lọ́dọ̀ wa tá a máa ń jókòó lé lórí nínú ìlérò yẹn. Àkété Olúgbò nìyẹn o Àkété Ọ̀rànfẹ̀ nítọ̀dọ̀ tiwa bàbá ẹ̀ ló nìyẹn. Kábíyèsí Olúgbò lérè ọ̀rọ̀ nẹ àtàtà bí òkun líri kùtùkùtù ọba Ìgbò Ọ̀sángangan ọba Mákin ọba fàìrà fohùn ọba onílé iná ọlọ́nà ọ̀là ọba fòtítọ́ dájọ́ ikú àpamọ́hàn ikú aláṣẹ òrìṣà ọ̀rọ̀ nẹ ọ̀rọ̀ òrìṣà. tó kì í dùn kó pọ̀ kí n báyìí náà ni à ń dá omi ọbẹ̀ oge mo lérò pé ẹ gbádùn ètò yìí Gbangbadẹkùn